Aṣojú Oòduà Tẹlifíṣàn, ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. Ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, ẹ tẹ̀lé wa lórí ìkànnì wa, ẹ bá wa tan àmì agogo yín sílẹ̀ tí ń ṣe notification button láti lè mọ̀ tí àwọn fọ́nrán míì tó bá jáde lórí ìkànnì wa. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ̀lé wa. A wá lénìí láti wá bá àwọn ará Ìbàdàn, àwọn ọmọ Ìbàdàn, àwọn olùgbé ìlú Ìbàdàn, a wá bá wọn kẹ́dùn ti ọba wa tí ó wàjà ní ọjọ́ keje oṣù keje ọdún 2025, bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn ní àpapọ̀. Ẹ̀yin Ìbàdàn, a bá yín kẹ́dùn ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ọba wa tó wàjà yìí, ká sọ wí pé ó ṣẹ̀ pé ọdún kan àti ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta báyìí tí wọ́n gorí àpèrè, tí wọ́n gorí ìtẹ́ àwọn bàbá wọn. Lágbára Ọlọ́run ọba, ikú ọ̀wọ̀ọ̀wọ́ a ò ní rí ní ìlú Ìbàdàn ní agbára Ọlọ́run ọba. Ire á máa wọlé tọ ẹnìkọ̀ọ̀kan wa wá o, ajé á máa wọlé tọ ẹnìkọ̀ọ̀kan wa wá. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, a kí yín pé a kú ara fẹ́ra kù ọba wa tí ó wàjà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, a kí yín pé ẹ kú ara fẹ́ra kù bàbá. Lágbára Ọlọ́run ọba, ẹni tó máa kú á dàgbà o. Ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn, Ọba Owólabí Ìgè Ọlákùsẹ́yì, Olú Ìbàdàn ti ìlú Ìbàdàn, bàbá ti gbẹ́sẹ̀, bàbá ti padà lọ sí ọ̀dọ̀ àwọn baba ńlá bàbá wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ tí a sì rí wò lórí ìkànnì ayélujára, ọjọ́ karùn-ún oṣù keje ni bàbá ṣe ọjọ́ ìbí 90 years wọn, tí wọ́n sì ṣe ọdún kan gérégé tí wọ́n gun orí ìtẹ́ ti Olúbàdàn ti ìlú Ìbàdàn. Àwọn èèyàn kàǹkàkàǹkà, àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn tó wọ́n lórúkọ ìlú ni wọ́n wá bá bàbá wa Kábíyèsí Owólabí Ìgè Ọlákùlẹ́yìn tí wọ́n wá bá wọn ṣe ọjọ́ ìbí. Àwọn bíi bàbá wa ààrẹ orílẹ̀-èdè, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀gá wa, ẹ̀gbọ́n wa, aṣíwájú wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, wọ́n wá bá wọn ṣe ayẹyẹ ti ọjọ́ ìbí 90 years wọn àti ọdún kan tí wọ́n gorí ìtẹ́ bàbá wọn. Nǹkan tí ó kan mí lóminú jù ni pé a bí bàbá ní oṣù keje, bàbá dórí àpèrè àwọn bàbá wọn gẹ́gẹ́ bí Olú Ìbàdàn ti ìlú Ìbàdàn nínú oṣù keje ọdún. Bàbá sì padà sí ọ̀dọ̀ Ọlọ́run wọn nínú oṣù keje ọdún. Tá bá ní ká wò dáadáa, àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní Ọlọ́run ṣiṣẹ́ fún ọjọ́ mẹ́fà, ó sì sinmi ní ọjọ́ keje. Ó túmọ̀ sí pé ìsinmi tí Ọlọ́run sinmi ní ọjọ́ keje, Ọlọ́run náà wá fún bàbá wa Olú Ìbàdàn ti ìlú Ìbàdàn, Ọba Owólabí Ìgè Ọlákùlẹ́yìn. Ó wá ní ìwọ náà wá lọ sinmi ní ọjọ́ keje kó o kúrò nínú làálàá ohun ìbànújẹ́ inú ayé yìí, nítorí pé Bíbélì sọ fún wa pé 100 ọdún ni ọdún tá ó lò. Tó bá jẹ́ pé nípa ti agbára la fi lé ní 100 ọdún, ó nínú làálàá ohun ìbànújẹ́ la ó fi lò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bàbá wa ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn, wọ́n ò lo ìgbésí ayé wọn nínú làálàá àti wàhálà àti ìdààmú. A gbàdúrà fẹ́yìn ọmọ Ìbàdàn, ẹ̀yin olùgbé Ìbàdàn, ẹ̀yin ará Ìbàdàn wípé lágbára Ọlọ́run ọba, lẹ́yìn ìgbà tí bàbá wa gbéṣẹ̀ yìí, ohun rere á túbọ̀ máa wọ inú ìlú wa wá ní agbára Ọlọ́run ọba. Wàhálà àti ìdààmú kò ní jọba nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìlú Ìbàdàn, a kí yín o, a kí yín lọ́pọ̀lọpọ̀, a ti bá yín kẹ́dùn. Ẹ̀yin ọ̀túnba ìlú Ìbàdàn, òsì ọba ìlú Ìbàdàn, a kí gbogbo yín pé ẹ kú ara fẹ́ra kù ọba wa, ọba Olúbàdàn, ọba Owólabí Ìgè Ọlákùlẹ́yìn. A kí yín pé a kú ara fẹ́ra kù o. Lágbára Ọlọ́run ọba, ẹni máa kú á máa dàgbà ní agbára Ọlọ́run ọba. Wàhálà àti ìdààmú kò ní wọnú ìlú Ìbàdàn wa o. Ogun oró, ogun ọ̀rọ̀ kò ní wọ inú ìlú Ìbàdàn wa. Aṣojú Oòduà Tẹlifíṣàn, àwa náà ń bá yín kẹ́dùn ní báyìí o. Ẹ̀yin ìgbìmọ̀ lọ́balọ́ba
káàkiri gbogbo ìlú Ìbàdàn, àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba, ọba kéréje ni, àwọn ọba aládé ni, àwọn ọba paramount nílùú gbogbo Ọ̀yọ́. A kí gbogbo yín pé ẹ kú ara fẹ́ra kù ọba wa Olú Ìbàdàn, gbogbo ọba àgbáyé, ọba orí ìtẹ́, ọba ilẹ̀ kóòtù òjíire, ọba Yorùbá. A kí gbogbo wa pé a kú ara fẹ́ra kù bàbá tí ó lọ o. Ọlọ́run á jẹ́ kí ẹ̀yìn wọn kó dáa, iwájú tó dojúkọ á dáa o, ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ní agbára Ọlọ́run ọba. Aṣojú Oòduà tẹlifíṣàn, òun la ti ń kí gbogbo yín pé a kú àtàárọ̀, ẹ kú bí ẹ ṣe ń tẹ̀lé wa lọ lágbára Ọlọ́run bá wa láti dààmú kò ní wọnú ayé ẹnì kankan wa o. Ẹ má bá wa wo àwọn fọ́nrán wa, ẹ subscribe fún wa, ẹ comment, ẹ like, ẹ share lágbára Ọlọ́run bá wa láti dààmú kò ní wọnú ayé ẹnì kankan wa. Aṣojú Oòduà, ire o.